nígbà tí àkókò ìkórè yìí bá dé kò ṣeé sọ pé ẹ̀dá kan jẹ́ kí n tún padà lọ ọ̀rọ̀ lóbi rẹ̀. Àkókò yẹn sì ti sún létílé. Ó ti dé báwọn kan ní north. Wọ́n ní Boko Haram ń pa wọ́n. Wọ́n á wá sọ pé ṣé Jésù yẹn ló fẹ́ máa sìn? Àbí ó máa pe Allah tó bá ti ní Jésù ló wà pẹ̀lú ẹ̀? Wọ́n á dẹ̀ gbọ́ bẹ̀lẹ̀ lárùn. Kò dẹ̀ deny Ọlọ́run yẹn o. Ṣé wọn ò máa deny Ọlọ́run lọ́jọ́ tó òrò ń jẹjẹ? Ṣé ò máa deny Ọlọ́run lọ́jọ́ tí ìdàrúdàpọ̀ wà láàárín àwọn àtọkọ rẹ̀? Ṣé ò máa deny Ọlọ́run nígbà tẹ́ béèrè nǹkan tí ò tí ì ṣe fún yín? Àkókò ìkórè yẹn sún méjìlé, a ó sì béèrè tẹ́mi àtẹ̀yìn bí ayé ṣe. Sáré bá mi lọ wọ Matthew 9:37-38. Kẹ́nìkan ló dé sí Luke 10 from verse 2 to 9. Ìgbà náà ni wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. Ó wí pé. Lóòótọ́ ni ìkórè pọ̀. Lóòótọ́ ni ìkórè pọ̀. Ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Bẹ́ẹ̀ bá bí bàbá alágbàṣe wọn tó nǹkan. Ǹjẹ́ ní gbogbo ọjọ́ program ṣé ní gbogbo àwọn ọmọ ẹ̀yìn dúró tì yín? Ẹ̀bẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́, tẹ́ ẹ gbàdúrà pé kẹ́ ẹ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ̀ka lè rí àmì tẹ́ wà yẹn. Can you see it? Nígbà tó lọ ọ́ lẹ́tọ̀, ìmídélé ẹ̀kẹ́ píkọ̀ tó bá jẹ́ pàdé ní àyíṣán. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ fẹ́ dúró ti bàbá orí òkè yìí, ẹ ò sì ní ṣiṣẹ́ míì mọ́, ká lè rí àmì níbi tó wà dáadáa. Bàbá ṣe ti rọ́jú gbogbo wọn. Wọ́n ti dá májẹ̀mú fọ́lọ́ báyìí. Gbogbo ọjọ́ program tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ bá ti rí wọn. Ẹ sọ fún ọ pé ṣé ara ti májẹ̀mú tẹ́ ẹ dá. Torí bí ọjọ́ kan ń bọ̀, a ó béèrè tẹ́mi àtẹ̀yìn ṣe. Ọjọ́ tí ìkórè ó dé, wọ́n béèrè tó gbáyé ṣe. Wọ́n béèrè tí mo gbáyé ṣe. Another area nínú ayé láì tí ìkú rẹ̀, àmì bọ́ọ̀jẹ́ ọmọ Ọlọ́run ó máa farahàn nínú ìgbé ayé rẹ̀. Martin Taloka. Nítorí náà. Ẹ gbàdúrà sí Olúwa ìkórè. Olúwa ìkórè onígbà gbàdúrà sí. Alágbàṣe sínú ìkórè rẹ̀. Kó lè pe alágbàṣe sínú ìkórè rẹ̀. Yes. Okay. Yóò dára fún yín. Ẹ bá mi wọ Luke 10 from verse 2. Luke 10 from verse 2. Ó sì wí fún wọn pé. Ó wí pé. Ìkórè pọ̀. Ṣùgbọ́n alágbàṣe kò tó nǹkan. Sọ ni pé nǹkan kan náà ló ń sọ bẹ̀yẹn. Ìkórè pọ̀ alágbàṣe kò tó nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó gbìyànjú ó làkàkà ní tòótọ́ láti jẹ́ òṣìṣẹ́ fún Ọlọ́run ṣùgbọ́n àti jẹ àti mu òfin lóore ọ̀fẹ́ láti lè dúró pẹ̀lú Ọlọ́run. Amen. Amen. Yes. Nítorí náà, ẹ̀bẹ̀ Olúwa ìkórè Yes. kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Lónìí àwọn alágbàṣe rere Ọlọ́run rán wọn sórí òkè yìí. Yes. Ẹ mú ọ̀nà yín pọ̀. Ṣáà wò ó, èmi rán yín lọ sí ibi ọ̀dọ́ àgùntàn sáàrin ìkọ̀kọ̀. Èmi rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn sáàrin ìkòkò. Repeat that place. Èmi rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn sáàrin ìkọ̀kọ̀. Ẹ̀gbọ́n báwo ló ṣe yín sì fún ìkòkò? Ó dádúró rẹ̀ kí ọ̀dọ́ àgùntàn lè sọ pé mo sì lè wá kí ẹ. Ṣùgbọ́n Jésù sọ pé òun rán wa sáàrin oṣó, sáàrin àjẹ́, sáàrin ẹgbèrè, sáàrin ẹlọ́mọdọ́ọ̀mù, sáàrin alámọ̀pá, sáàrin olóṣùgbọ́, kó o dẹ̀ máa sọ fún wípé Jésù ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Ìwọ tó o bá ń sẹ̀ tó o bá wà ní ẹgbẹ́ àjẹ́, ẹranko ni ẹ́. Ohun tó ní kí o lọ ṣe nìyẹn. Sọ́dọ̀ èyí sì láti ṣe. Amen. A sì dá sí ìsọjí ìta gbangba kan ní síríìtì ọ̀dọ̀ mi ní yíyà kan. Nínú àwọn akọjá èyí díẹ̀. Lórí táwọn èèyàn pọ̀ dáadáa wọlé. Ẹ̀yin àjẹ́ o. Ẹ̀yin ọmọdébọ̀ wọ́n ní hó. Sẹ́ni nígbà tó dọdún kejì tí mo gbé bá àsọjí kan lọ.
bàbá odò náà fi lé wa wọlé. Ó di ọjọ́ kejì ìsọjí mi ò rẹ́yìn ẹnìkan lórí àga. Ọjọ́ kẹta èmi nìkan ni mo dá sèse àtàwọn ọmọ bíi mélòó kan. Mo wá délé mò ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Ó ní iṣẹ́ àwọn Ọlọ́run ni wọ́n. Psalm 17 verse 13 ta ló lè kà? Psalm 17 from verse 13. Dìde Olúwa ṣáájú rẹ̀. dìde Olúwa ṣáájú rẹ̀. Ẹ kì í máa kà lọ. Rẹ̀ sílẹ̀. Rẹ̀ sílẹ̀. Gba ọkàn mi lọ́wọ́ àwọn ènìyàn búburú tí í ṣe ìyà rẹ̀. Lọ́wọ́ àwọn ènìyàn ayé sọ̀rọ̀ ó mà ṣe. Lọ́wọ́ àwọn ènìyàn ayé nípa ọ̀wọ́ rẹ̀. Olúwa lọ́wọ́ àwọn ènìyàn ayé tí wọ́n ní. Hallelujah, ó ti mú mi tútù jù. Ìyá ẹ̀ bá ń kà. Lọ́wọ́ àwọn ènìyàn nípa ọwọ́ rẹ̀. Nípa ọwọ́ rẹ̀, ọwọ́ Ọlọ́run ni oṣù àti àjẹ́. Bí pásítọ̀ ṣe ń ṣiṣẹ́ tiẹ̀, bẹ́ẹ̀ wòlíì ṣe ń ṣiṣẹ́ tiẹ̀, bẹ́ẹ̀ làwọn náà ń ṣe tiwọn. Tó ọ̀bọ̀ wá gbáradì, ó dàbí ìgbà tí ọ̀gá OPC wọ́n pàdé wòlíì tí wọ́n sì dérò yìí ẹ̀. Wọ́n ní wòlíì ní ṣé wòlíì yìí sì dá yín lójú. Òwò ni lónìí náà ni ẹja mọ̀ tó bẹ̀gbẹ́ gbá ní títì. Ó ń retí kíjà ó ṣẹlẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tó máa bẹ̀gbẹ́ gbá lẹ́lẹ́kẹta tó ń fúnra ara ẹ̀ balẹ̀ láì fọwọ́ kàn án. So máa respect Jésù ní ayé wòlíì àbí òní respect ẹ̀. Ó gbàdúrà agbára tuntun tó nílò. Tó fi bá Ọlọ́run rẹ̀ lọ́dún yìí. Èèyàn méjì tó yá àmì ṣe ó yá lọ́yìn òde ẹ̀fọ́. Ṣe ọwọ́ rẹ ní ikùn ẹni tí ìwọ fi ìṣúra rẹ ìkọ̀kọ̀ fún. Olúwa lọ́wọ́ àwọn ènìyàn ayé tí wọ́n ní ìpín wọn ní ayé yìí. Tí wọ́n ní ìpín wọn ní ayé yìí. Yes. Àti ikùn ẹni tí ìwọ fi ohun ìṣúra rẹ ìkọ̀kọ̀ fún. Yes. Àwọn ọmọ wọn pọ̀. Wọ́n sì fi ìyókù sílẹ̀ fún àwọn ọmọ ọwọ́ wọn. That is why yóò dára fún wa. Ó ní tó bá ṣe èmi, àwòrán rẹ yóò tẹ́ mi lọ́rùn nígbà tí mo bá jí. Láti sọ ètò mi jẹ́ pé láti jákè tó sọ pé Olúwa lù pa gbogbo àjẹ́ ilé wa máa fún wọn lọ́rùn. Ó ní lédè tó wá ń dúdú egun wájú ẹ̀. Irinṣẹ́ Ọlọ́run ni wọ́n. Ọlọ́run fi fún ẹ lágbára ni láti pé kó o bá lè wà láàárín àwọn ìkórè tó gbé. Láti pé kó o lè wà láàárín àwọn ìkórè tó yẹ. Láti pé kó o wá lè jẹ́ èèpo. Amen. Amen. Ó gbàdúrà lórúkọ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ẹni tó pè mí tó rán mi níṣẹ́ yóò fi ọwọ́ agbára rẹ̀ yóò fi dàpọ̀ mọ́ ayé wa. Báyìí padà lọ sí John 4 yẹn 1 John 4 from 14 ẹ̀ 1 John 4 from 14 yẹn.